Ọláríwájú Adébárí tí gbogbo ẹmọ sí asmat photo. Èmi ni photographer tí wọ́n ní Alhaji Wasiu Ayinde mayegun of Yorùbá land tán ní ọgbà lórí tí gbogbo social media ń gbé gbogbo yẹn ara challenges iṣẹ́ mi ni a lè fẹ́yàn kù. Alhaji Wasiu Ayinde ń ṣiṣẹ́ tí wọ́n ní èmi náà ń ṣe tèmi ni èmi àti wọ́n sì jọ ya fọ́tò pọ̀ lọ́jọ́ yẹn tí ó sì wàhálà bẹ̀tí níyẹn èmi ò kákún challenges ni àfi tí gbogbo yẹn ṣe ń pè lọ́tún lọ́sì ṣùgbọ́n torí kankan tèmi jẹ́ ṣe wá sórí social media ojú pé ẹni tí ìṣẹ́ ti bàjẹ́ òní bá ti gbogbo wa jẹ́ o ẹni tó wá sórí ẹni tó lọ pariwo lórí social media tó lóhun níyàwó mi tí Alhaji mayegun gbá lórí kò ń ṣe ìyàwó mi mo fi alukuran kẹrin búra ìwé alápọ̀nlé pẹ̀lú wákàtí 5 tí mo kí fi kanlẹ̀ fún Ọlọ́run mo fi búra fún gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yẹn kò ń ṣe ìyàwó mi ẹni tí ìṣẹ́ ti bàjẹ́ òní bá ti wá jẹ́ Alhaji Wasiu Ayinde mayegun wọ́n lè padà gbéṣẹ́ fún mi lọ́la ẹnu challenges iṣẹ́ mi ni mo wà kò sí kan tí ó lè ṣẹlẹ̀ mi ò kákún gbogbo tẹ́tí ẹ ṣe tẹ́tí gbé lọ́tún gbé lọ́sì gbé kọ̀ọ̀kan ẹ ṣé àdúpẹ́ kò sí wàhálà lórí èmi àti Alhaji mayegun bàbá mi ni kò sí kan tó ṣe fún mi kan tó ṣe fún mi gan gbogbo ẹni tẹ́ kí mi tàbí ẹni tẹ́ kí wọn ẹ ṣé àdúpẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ojú dùn wọ́n ni. Mayegun general. Okay. Bẹ́sẹ̀. Okay. Òun yẹn. Olóko ló sọ̀rọ̀ ológo. Kò má bàa wọn, ó fi kọ́kọ́rọ́ pamọ́. Ó fi kọ́kọ́rọ́ pamọ́. Fújì ni ṣẹlá ìgbé. Ṣẹlá ìgbé. Bọ́bọ̀. Daddy Shallow. Ojú dùn wọ́n ni. Mayegun general. Okay. Bẹ́sẹ̀.
Gbẹ́sẹ̀. Gbẹ́sẹ̀. Ok. Òun yẹn. Ọlọ́pọ̀lọ́ sàwọn ológo. Kò má bàa wọn, ó fi kọ́kọ́rọ́ pamọ́. Ó fi kọ́kọ́rọ́ pamọ́. Fújì ṣẹ̀rá ìdè. Ṣẹ̀rá ìdè. Bàbá. Láti sá lọ. bàbá lé ní tàbàbá ni ìwọ̀n làbá ní ṣọ̀tá mọ́ kí ló dé ẹ ṣáà ń wá ṣíṣe máyégún ẹ ń wá ṣíṣe bàbá yín ẹ lè rí ọlọ́run ní fún yín ṣe ṣó ti yín bàbá ti jẹ máyégún eléyìí náà ṣó ti yín ẹ̀yin olófo ìdí òfo yín ni kẹ́ máa wà olófo dẹ̀lẹ̀ bólógo ṣe ṣó ti yín ológo leléyìí eléyìí tẹ́ ń wò yìí ológo ọmọ ni ó yá